Nàìjíríà Yorùbá là nípa Gani Adams ẹ má sọ̀rọ̀ nípa Gani Adams wípé kó wá jagun bàbá wa Ládòkè Akíntọ́lá kò kúkú jagun ó jẹ́ ọ̀kan nínú àwọn premier ni kò jagun náà Abíọ́lá ò jagun ẹ fi Gani Adams sílẹ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo àwọn ará Kakanfò tí Aláàfin of Ọ̀yọ́ fi ń jẹ wọ́n jagun ẹ fi lọ́rùn ẹ fi lẹ̀ sí tiẹ̀ kí ni àǹtí pápá kì í sọmọ Yorùbá is from ọmọ ìlú tó jẹ́ wọ́n ń ṣe Yorùbá Gani Adams yìí ṣe Yorùbá Ìgbìrà ní Kogi ni ṣùgbọ́n òun ni kó mọ̀ sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá Kogi ni ọmọ Kogi ọmọ Ìgbìrà ni ṣé ń gbọ́ mi ẹ fi lẹ̀ Akíntọ́lá ọmọ Ògbómọ̀ṣọ́ tó ti yé yín Abíọ́lá ọmọ Abẹ́òkúta interdomination náà fi ń jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó bá jẹ́ Yorùbá ṣùgbọ́n bàbá wa Aláàfin ikú bàbá yèyé late Aláàfin olófin Gani Adams tó fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò anybody lè kì í ṣe nípa ìbáṣe OPC o kì í ṣe torí pé kó wá jagun ẹ fi ilẹ̀ sí tiẹ̀ gẹ́gẹ́ bí olórí OPC ẹ fi ilẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ ní kó ṣọ́ra tó bá kó mọ́ra OPC wà lọ́tọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò wà lọ́tọ̀ Ààrẹ Ọ̀nà Kakanfò ti gbajúmọ̀ ní Ààrẹ Ọ̀nà Kakanfò tiwọn torí náà Gani Adams kó shut up ẹ fi Sunday Igboho tó bá sọ̀rọ̀ Sunday Igboho akàndé nínú yọ mo ti ń sọ fún kó mọ̀ sọ̀rọ̀ against Sunday Igboho kó ní kálukú kó sọnù ẹ̀ bàbá Èkìtì ìwọ máa wòran òun rúgbó bọ̀ òkun bọ̀ ọ̀sá ti lọ ṣùgbọ́n òkun rúgbó bọ̀ torí náà bàbá Èkìtì just be looking má tẹ̀ sọ̀rọ̀ kankan àbá ti mú Gani Adams náà ó mọ ọ́ra ẹ̀ ó mọ orú ipò tó ń wá ó mọ̀ pé òun ń sọmọ Yorùbá anybody náà lè fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó ti yé yín Ààrẹ Ọ̀nà Kakanfò ó wá láti Ìlọrin náà Ààrẹ Ọ̀nà àfiṣe ẹ̀sọ́ akínà tí ń pe Ààrẹ Ọ̀nà Kakanfò tiẹ̀ Àfọ̀njá Ààrẹ Ọ̀nà Kakanfò ní Ìlọrin ló ti ń jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò automatically ẹ fi Gani Adams sílẹ̀ ẹ fi ilẹ̀ torí kì í ṣe Yorùbá ikú lọ mẹ́ja kákò kì í ṣe Yorùbá is from Ìgbìrà Kogi ni ló jẹ́ ìṣòtọ̀rọ̀ fún yín torí náà ẹ má sọ̀rọ̀ nípa ti ṣùgbọ́n kí Gani Adams àwọn tó bá ń tẹ̀lé gẹ́gẹ́ bí OPC tó bá jọ máa lè kó ṣọ́ra ẹ̀ kó ṣọ́ra wọn o kó ṣọ́ra wọn ikú ló mẹ́ja kákò ikú bàbá yèyé kò sẹ́ni tí wọ́n lè fi jòyè torí pé kí Ọ̀yọ́ lè máa tẹ̀síwájú náà ni torí náà kò sẹ́ni tó kì í ṣe dídán bàbá Èkìtì ẹ ní sùúrù Ọlọ́run ń bọ̀ Ọlọ́run dé ẹ fi yẹn lẹ̀ àwa tá à ń sọ̀rọ̀ lójoojúmọ́ ó yé àwa ṣùgbọ́n nígbà tó bá dé nígbà tí Ọlọ́run bá bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ẹ rí mọ̀ pé kò sí Ọlọ́run ò gbàgbé ọmọ Yorùbá ẹ fi lẹ̀ Sunday Igboho tó dẹ̀ ń sọ̀rọ̀ Ọlọ́run á fún lókun àti agbára nípa ìrù ẹkùn Ọlọ́run á fún lókun àti agbára àwọn ènìyàn gidi pẹ̀lú àwa yìí náà á join á participate mọ́ torí pé nílẹ̀ Yorùbá àfẹ́kílẹ̀ Yorùbá kó bàjẹ́ àfẹ́kílẹ̀ Yorùbá kó tú àdẹ̀fẹ́ kí Fúlàní kó gba ilẹ̀ Yorùbá wọ́n ń ṣeré ọmọdé ẹ rí fíìmù láìpẹ́ yìí àìrí fíìmù ó kù oṣù kan ní June tá a máa bọ́ sí ẹ rí fíìmù ẹ rí nǹkan tó máa ṣẹlẹ̀ torí pé Ọlọ́run dé ohun tó ti tẹ̀ ti lè kan ilẹ̀ Yorùbá yìí tó ti lè kan Ọ̀yọ́ tó kan Èkìtì tó kan Oǹdó tó kan Abẹ́òkúta Ògùn ẹ rí fíìmù lẹ́yìn yẹn tó ti yé àgbò tó fẹ̀yìn rìn agbára ló lọ mú wá kì í ṣe pé ká kàn ń fọ́nu ẹni tó ń sọ pé Sunday Igboho ń fọ́nu ẹ rí fíìmù ẹ rí àwọn tó sọ̀rọ̀ àǹdí Sunday Igboho ẹ ṣáà jẹ́ kí bàbá wa president wa kó wò wá sí láàánú kó approve ẹ̀ tó bá dẹ̀ ti approve ẹ̀ iṣẹ́ ti yá nìyẹn ó dàbí ìgbà tá a bá fẹ́ your man gets ready go àní bojú bẹ́ẹ̀ yìí mọ́ ẹ sáfi gbogbo ẹ̀ lẹ̀ àwọn tó súnmọ́ wa àwọn tó yí wa ká ó pọ̀ ju àwọn Fúlàní tó yí wọn ká lọ
torí náà a kì í sọ fún ẹni tó máa kú kó mọ̀ rí kú ẹ̀ he gbogbo wọn máa parẹ́ láìpẹ́ yìí lójijì ẹ̀yin fi wọ́n lẹ̀ you will see the miracle of God. I'm still repeating it. Bàbá Èkìtì wọ́n ṣáà máa wòran. God will participate with us. Torí pé Dáfídì ló wí ní Gòláyátì. Mósè ló kọjá létí òkun àtàwọn ọmọ Ísírẹ́lì tí Fáráò parẹ́ létí òkun pupa àtàwọn ọmọ ogun ẹ̀. Fáráò ló padà wálé o ṣùgbọ́n gbàtí Fáráò padà ó gbẹ́kú ni kò sẹ́ni tó lókù ẹ̀ kò sẹ́ni tó sin òkú ẹ̀ nínú pálásì ẹ̀ gbogbo ẹ̀ ó wọ́tírì ni àtàwọn ọmọ ogun ẹ̀ tó padà wá sí Íjíbítì padà nítorí náà Bàbá Èkìtì wọ́n máa wòran ẹ jẹ́ kán bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ kí wọ́n là lọ́ta wá làbọ̀ ẹ jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ ṣùgbọ́n kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu ká wò pé kó mọ̀ pé ilé ni àbọ̀ sí mi ó kó torí àwọn náà kì í sọ máa lè torí náà kóroko má yé rẹ̀ kó má bàa gbẹ̀yìn gbèrú lẹ́yìn Ọlọ́run dẹ̀ ní jẹ́ fún wọn gbogbo ìgbésẹ̀ kan bá gbé láwọn Boko Haram Ọlọ́run á kọlù wọn pẹ̀lú ọwọ́ agbára gbogbo agbára wọn yóò pin lójijì gbogbo Gumi tó ti ń fọ́nbù tó ti ń ṣe atẹ́gùn lásán ni ẹ̀rí fíìmù when it is time torí náà Bàbá Èkìtì gbogbo àwọn tó wà pẹ̀lú Sunday Igboho kì í sáwọn onírọ́ láwọn àgbààgbà tó tẹ̀lé Sunday Igboho Ọlọ́run dẹ̀ wà pẹ̀lú ẹ̀ ẹ̀jẹ̀ mi mọ̀ pé Gani Adams gbogbo akọ tó ń máa ṣe sọmọ pé ó ti dọ́ba ó ti fún ọ lọ́ba láti ìlú Ọ̀yọ́ torí náà Bàbá Èkìtì má sọ̀rọ̀ kankan mọ́ máa wo níran o máa wò wọ́n ran àti Gani Adams torí ohun tí ọ̀rọ̀ ìlú yóò ṣe jọ́ lójú ọ̀rọ̀ Yorùbá ò jọ́ lójú torí rízì ni pé kì í sọmọ Yorùbá Yorùbá gbolè ó gbọ́lẹ̀ kì í sọmọ Yorùbá tọ́rọ̀ ni mo sọ fún yín yẹn torí náà fi ilẹ̀ sí tiẹ̀ àbọ̀ abá ní ìrìn àjò yìí tó bá yá àwọn tó ti ń kó rọra ojú wọn á là this time around àwọn mọ̀ pé ọ̀rọ̀ gidi là ń bá òun sọ torí ó dàbí ẹni pé ọ̀rọ̀ ti pọ̀ jù láti pé kó bọ́ sínú igbó Sunday Igboho ó ní ọ̀rọ̀ Ọlọ́run ló fún kò dẹ̀ torí ọ̀rọ̀ yẹn torí pé ọ̀rọ̀ àwọn Yorùbá ó jẹ́ lógún kò dẹ̀ sí nǹkan tó máa ṣe kò sí nǹkan kan tó lè ṣe gbogbo ẹni tó bá lè máa gbógun ti mú Sunday Igboho Ọlọ́run á jákun ẹ̀mí ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ gbà bí mo ṣe sọ fún yín àti gbogbo àwa tá a bá tì lẹ́yìn ohun búburú kankan ò ní ṣẹlẹ̀ sí wa ẹni tó bá mú ohun burúkú wá kó tó dé ọ̀dọ̀ wa Sunday Igboho ọ̀run á gbẹ̀mí ẹ̀ lójijì pẹ̀lú ògo Ọlọ́run torí pé ó yẹ ká jà fún ẹ̀tọ́ wa ní Yorùbá ẹni tó bá tẹ̀ ń ṣe ọmọ àlè Yorùbá tó ń sẹnu fẹ́rẹ́fẹ́rẹ́ tó ń sẹnu fókòfókò tó ń bú Sunday Igboho onílara ni wọ́n ọmọ ọlọ́mọ ó ti gbògo jù wọ́n lọ torí wọn nífẹ̀ẹ́ owó ni wọ́n nífẹ̀ẹ́ àwọn owó ni wọ́n nífẹ̀ẹ́ dípò kan join Sunday Igboho ẹ̀bẹ̀ sí blackmail tẹ́ ẹ pé ráyín lọ́mọ Yorùbá ẹ kì í sọmọ Yorùbá o tó bá jẹ́ pé ọmọ Yorùbá tòótọ́ nìyí ẹ join Sunday Igboho ọmọ Ísírẹ́lì wọ́n devote sí Dáfídì tó fi rí Gòláyátì pa tó náà yẹn ọmọ Yorùbá tòótọ́ ẹ má sọ pé Sunday Igboho báwo ni tiẹ̀ ẹnu ló ní fi ilẹ̀ jẹ́ kó lẹ́nu wọn náà kò ní ojú láti fi wòran kì í ṣe pé kò ní ojú tó náà kó ní kálukú kó gbẹ́nu ẹ̀ kó dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ wọ́n tó bá jẹ́ ọmọ àlè Yorùbá ló lè máa sọ̀rọ̀ ọ̀rọ̀ kọ̀rọ̀ onílára èèyàn tó náà kó ní kálukú sọ̀rọ̀ ẹ̀ o kó mọ̀ pa kàndín nínú yọ̀ torí alálẹ̀ Yorùbá abínú Oòduà abínú gan abínú sí ẹnikẹ́ni tó bá tako ìrìn àjò Sunday Igboho kì í ṣe pé ó jẹ́ olùgbàlà ṣùgbọ́n Ọlọ́run fẹ́ lò ó fún wa gẹ́gẹ́ bí Dáfídì ní ìlú Ísírẹ́lì ẹ̀dẹ̀ lè máa fojú kékeré wò ó tó ti yé torí náà inú ni Ọlọ́run wà oníkálukú ló sọnù ẹ̀ irú Gani Adams anything kò wọ́ọ̀nù àwọn ọmọ ẹ̀ kọ́mọ́ kìrìsáìsì Sunday Igboho láti èní lọ torí tó bá kìrìsáìsì Sunday Igboho Ọlọ́run á pa wọ́n lẹ́nu mọ́ torí náà kẹ̀kẹ́ ìsara àdúrà wà gbà
take care.